ẹ kí kókú ọdún òye ẹ kí kókú ọdún òwà ẹni àtàtà ní sọjọ́ bí ẹ kí kókú ọdún ẹ kí kókú ọdún òye ẹ kí kókú ọdún òwà àgbékadé ní sọjọ́ bí ẹ kí kókú ọdún. MC BLESSINER. Rúkàyát Àgbékẹ́ lọ́dún ẹ̀ tún pé tá a wá bá yan bo Òdùmarè bọ́lọ́dún bá ń dúpẹ́ bá a bá dúpẹ́ kò tí ì papọ̀jù. Rúkàyát Àgbékẹ́ ogún ọdún o ọmọ Ìkòròdú ọ̀gá mọ̀ wọlé mọ́ràbá olóríire president fún ẹgbẹ́ Top Diamond Ladies Club. Àwọn ni wọ́n ránṣẹ́ pè mí pé kí wọ́n mọ̀ kọ̀ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn kú ọdún o. Àgbékẹ́ àdè mo dé sí ọlọ́run ọkà ti lọ okú ọdún okú ìyèdùn àṣèyí ṣàmọ́dún lágbára lọ́wọ́ olúwa ọba ó ṣe tẹ̀mí. Àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ó rí rùmúrùmú ọ̀dà alẹ́wà bí ọ̀ṣun ayé èrè òní bàjẹ́ yára sàmì ògbé tó àmì mi. Ọlọ́jọ́ bí mọ̀ gbọ́ o ìyá alálùbáríkà owó Olódùmarè ọba ló kù dirí ẹwà fákùkọ rẹ ọmọ aráyé òní bá ọ lẹ́wà jẹ́ ìbànújẹ́ ayé òní kan òní rámáyé yàrá sàmì kó o gbé tó àmì mi. Gbogbo tí dùn ọ́nù òní pa ọ́ lẹ́kún orí ọ̀wá níjọ́ wọṣọ àbúrò rẹ lágbára lọ́wọ́ olúwa ọba o sì ní fi gbogbo ara sàkù màá ọ rí màá ọ ra kì í jẹ́ kébi ọ́ pè é kánná. Àgbékẹ́ àdè àtẹ̀bí àárọ̀ àtẹ̀bí ọ̀sán àtẹ̀bí àṣálẹ́ ìkankan ò ní pa ọ́n tiẹ̀ ọjà re bọ́ ọ bá ti lù á máa dún fún ọ ni. Èdùmàrè òní jọ́ fẹsẹ̀ ẹlẹ́fẹ́nu kọ lágbára lọ́wọ́ Olódùmarè ọba iṣẹ́ rẹ̀ ò sì ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ yára samuel ìyá olóríire ọlọ́jọ́ òbí Àgbékẹ́ ńlẹ̀ ọ̀yà agbéra ńlẹ̀ òdìdé Ìkòròdú ọ̀gá nìyí ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ẹ̀yin lọ máa ṣàlè jẹ̀jẹ̀ bí ẹni tí òrobìnrin rí bẹ́ẹ̀ ni bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé bàbá tó bí ọlọ́mọ wọn kì í ṣẹrú lé yín tó rọ́gà ní gbogbo yín ṣe ọmọ ọmọlẹ̀ àfẹlẹ̀jà wọ́n pé awo egúngún lobìnrin lè ṣe awo gẹ̀lẹ̀dẹ́ lobìnrin lè wọ̀ bóbìnrin bá fojú dòrò orò ó sì gbé lọ nínú ilé bàbá tó bí ọlọ́mọ ọlọ́jọ́ òbí dá mi lóhùn ọjàre ìwọ ni kó bẹ̀rẹ̀ fún òní fọdún èyí ṣòfin lágbára bàbá òkè àríyáyá ń ti yá àríyọ̀yọ̀ ń ti yọ̀ iná ní sàáyà àná tọmọdé tàgbọ́ ọmọ fọyàyà ṣe tiẹ̀ ní bọ́ ọ bá ń gbọ́ president fún ẹgbẹ́ Top Diamond Ladies Club ló pé àṣèyí ṣàmọ́dún ó ṣe tẹ̀mí.